Assalamu alaikum. Ẹ káàbọ̀ padà. Ohun tí a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí, ọ̀nà ni damiru nasbi al-munfasil. Arọ́pò ọ̀rọ̀ orúkọ tí máa ń wà láàyè ẹ̀wọ̀ nasibu tó sì máa ń dá dúró fúnra rẹ̀. Huwa alladhi yuhillu mahalla nasbin. Ọ̀nà lè tí máa ń wà ní ààyè ẹ̀wọ̀ nasibu mustaqillan bi nafsihi, ní tí ó dá dúró fúnra rẹ̀ fil kalam nínú gbólóhùn. Yashmulu damiru nasbi al-munfasil ma yati. Yashmulu damiru nasbi al-munfasil. Arọ́pò ọ̀rọ̀ orúkọ tí máa ń wà láàyè ẹ̀wọ̀ nasibu tí máa ń dá dúró fúnra rẹ̀. Ó kó ma yati nǹkan tí ń bọ̀ wáyé sínú. Iyahu, iyahuma, iyahum, iyaha, iyahuma, iyahunna, iyaka, iyakuma, iyakum, iyaki, iyakuma, iyakunna, iyaya, iyana. Idahun, naam. Iyahu lil ghaib, fún ọkùnrin kan tí ò sí níbí ni. Bí ti damiru nasbi ti munfasil tá a ṣe káyìn náà ni. Ṣùgbọ́n eléyìí tí ẹ̀ mahalu wọn nínú gbólóhùn òun ló yí wọn padà. Sẹ́mi pé tọ́rọ̀ bá ti dé mahalu nasibu, àyẹ̀wò nasibu nínú gbólóhùn, ẹ̀wọ̀ rẹ̀ máa ń yí padà. Bẹ́ẹ̀ náà ni àwọn dọ̀má irú wọ̀nyí, àwọn arọ́pò orúkọ. Tá bá dé inú ìrọ́bù inshallah, a padà máa fẹ́ lójú jù báyìí lọ. Inshallah. So lil ghaib, iyahu a máa ń lò fún ọkùnrin kan tí kò sí níbí báyìí. Àbí ó lè wà níbí kọjá pé a ò da ojú ọ̀rọ̀ kọ́, so ti yé nsìn. Àpèjúwe rẹ̀ ni iyahu ansuru. Al-fi'lu al-mudari'u. Ọ̀rọ̀ ìṣe tí à ń ṣe lọ́wọ́ àbí tá padà máa ṣe, òun náà ni ansuru. So bá ṣe tu ni pé ẹ lè tu nítu in tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́, ẹ sì lè tu nítu nǹkan tí a padà máa ṣe. So iyahu ansuru, òun ni mò ń ràn lọ́wọ́, ó lọ. Iyahu ansuru, òun ni màá ràn lọ́wọ́, ó lọ. Àmọ́ ala hasabi bí ọ̀rọ̀ bá ṣe wá náà la ṣe máa tu. Tó bá yẹ pé ó wá lórí pé in tí ẹ padà máa ṣe ní mustaqbal lọ́jọ́ iwájú ni, òun ni màá ràn lọ́wọ́. Àmọ́ tó bá yẹ pé in tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni, òun ni mò ń ràn lọ́wọ́. Ó ti yé báyìí nísìnyí. Àmọ́ ẹ jẹ́ ká máa tu ní mustaqbal in tí a padà máa ṣe. Naam. Iyahuma lil ghaibayni, fáwọn ọkùnrin méjì tí wọn ò sí níbí báyìí. Àpèjúwe rẹ̀ ni iyahuma ansuru. Àwọn méjèèjì ni màá ràn lọ́wọ́. Iyahum lil ghaibina, fún àwọn ọkùnrin tó pọ̀ tí ò sí níbí. Iyahum ansur, àwọn ni màá ràn lọ́wọ́. Iyaha lil ghaiba, fún obìnrin kan tí ò sí níbí. Iyaha ansur, òun lóbìnrin ni màá ràn lọ́wọ́. Iyahuma lil ghaibataini, fáwọn obìnrin méjì tí ò sí níbí. Iyahuma ansur, àwọn méjèèjì ni màá ràn ní ọwọ́. Iyahunna lil ghaibat, fáwọn obìnrin tó pọ̀ tí ò sí níbí. Iyahunna ansur, àwọn lóbìnrin ni màá ràn lọ́wọ́. Iyaka lil mukhatab, fún ọkùnrin kan tá a dájú kọ. Iyaka ansuru, ìrẹ ni màá ràn lọ́wọ́. Ìyẹn ni ọkùnrin kan tá a dájú kọ. Irú rẹ̀ ló wà nínú suratul Fatiha tá a máa ń kà. Iyaka na'budu wa iyaka nasta'in. Iyaka, ìrẹ, ìyẹn ni Allah. Na'budu, ìrẹ la máa sìn. Wa iyaka, ìrẹ iná. Nasta'inu, la máa wá ní olùrànlọ́wọ́. Tí ẹ bá ní sìn. So iyaka na'budu, ìrẹ la máa sìn. Wa iyaka nasta'inu, ìrẹ náà la máa
ọ̀dọ̀ rẹ náà láti máa wá ìrànlọ́wọ́. Ìyẹn ni pé ìrẹ́ lá máa wá ní olùrànlọ́wọ́. Ó ti yé bá nísìn. So bẹ́ẹ̀ ṣe máa lo àwọn dọ̀míru nasbi al-munfasilu nìyẹn. Naam, iyakuma a máa ń lò lil-mukhatabayni fáwọn ọkùnrin méjì tá a dájú kọ. Iyakuma ansur, àpèjúwe rẹ̀ nìyẹn. Iyakuma ansur, ẹ̀yin méjì yìí ni màá ràn lọ́wọ́. Iyakum lil-mukhatabin, fáwọn ọkùnrin tó pọ̀ tá a dájú kọ. Iyakum ansur, ẹ̀yin ni màá ràn lọ́wọ́. Iyaki lil-mukhataba, fóbìnrin kan tá a dájú kọ. Àpèjúwe rẹ̀ ni iyaki ansur, ìrẹ́ ni màá ràn lọ́wọ́. Ìrẹ́ lóbìnrin ni màá ràn lọ́wọ́. Iyakuma lil-mukhatabatayni, fáwọn obìnrin méjì tá a dájú kọ. Nahawu, àpèjúwe rẹ̀ ni iyakuma ansur, ẹ̀yin méjèèjì yìí ni màá ràn lọ́wọ́. Iyakunna lil-mukhatabat, fáwọn obìnrin tó pọ̀ tá a dájú kọ. Nahawu, gẹ́gẹ́ bí iyakunna ansur, ẹ̀yin yìí, ìyẹn ni ẹ̀yin lóbìnrin ni màá ràn lọ́wọ́. Iyakunna, ẹ̀yin lóbìnrin, ansuru, ni màá ràn lọ́wọ́. Iyaya lil-mutakallim, fún èmi tí mò ń sọ̀rọ̀ nìyẹn. Nahawu, gẹ́gẹ́ bí iyaya ansur, ara mi ni màá ràn lọ́wọ́. Sotiyensi. Tọ́yib. Iyana lil-mutakallimin, fáwọn tá a pọ̀ tá a ń sọ̀rọ̀. Fáwọn tá a pọ̀ tá a ń sọ̀rọ̀ yẹn pé ó ti bẹ̀rẹ̀ láti bí èèyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ fún àwa. Naam. Iyana ansuru, àwa yìí ni màá ràn lọ́wọ́. Bó sì tún jẹ́ nansuru, sáré àwọn aharufu mudọ́rà tí máa ń yí padà sẹ́yìn pé níbi àpèjúwe tá a mú wá lókè lẹ́ẹ̀kan yẹn, níbi tí iyyaka na'budu wa iyyaka nasta'in, sẹ́yìn pé núùnù ló bẹ̀rẹ̀ rẹ̀. Núùnù ló bẹ̀rẹ̀ na'budu, abada ya'budu, àmọ́ wá di na'budu lórí pé a lò fún àwa tá a pọ̀ ni. Ó ti yé. Ìyẹn lápadà máa kọ́ ẹ̀, ìyẹn ṣe problem. Ó ti yé bá nísìn. A ò ní pẹ́ débẹ̀ inshallah. Àwọn aharufu al-mudara'a, àwọn hurufu al-mudara'a, àwọn ànétù yẹn inshallah ní pẹ́ débẹ̀. Gbogbo àwọn èèyàn tá a máa ń lò fún, gbogbo ẹ̀ náà ni a máa kọ́. So gbogbo àwọn àlàyé rẹ̀ náà àti bí a ṣe ń to fíìlù mudari'u jọ tí fi ń di fíìlù mudari'u. Látara fíìlù madi náà láti máa yọ fíìlù mudari'u. Gbogbo bá ṣe ń to jọ inshallah. Gbogbo ẹ̀ náà la máa kọ́ tá a bá ti dé ibi bẹ̀ inshallah. So iyana ansuru, báyẹ̀ pé ansuru ni, ansuru. Iyana, àwa yìí, ansuru, ni màá ràn lọ́wọ́. Tó wá jẹ́ pé iyana nansuru ni, iyana nansuru, àwa yìí la ó máa ràn lọ́wọ́. Ó ti wá sí jámù nìyẹn. Tá a bá débẹ̀ inshallah, yẹn ṣe problem. Naam, at-tadrib, iṣẹ́ àmúrelé. Mathil li khamsatin, wọ́n ní kẹ́ mú àpèjúwe márùn-ún wá. Min dọ̀míìrì nasbi, nínú dọ̀míìrù nasbi, arọ́pò orúkọ tí máa wà láyé wọ nasibu al-munfasil, léyìí tí máa dá dúró fúnra rẹ̀. Fi jumali mufida, nínú àkójọpọ̀ ọ̀rọ̀ tí ó ṣe àǹfààní. Assalamu alaikum.